láti day 1 títí tó the last day mo ṣiṣẹ́ ní location yẹn so Kevin Ikeduba baba ọ̀gá wa God bless you sir shout out to Kevin Ikeduba boss respect. I really appreciate you baba so àwọn náà wá last day on make up wọn lọ́wọ́ ni prime ni film yẹn so bó ṣe wá látọ̀kan tí mo dúró ọkàn guy come mo kàn súnmọ́ wọn mo kàn kí wọn ó sì wà láti location day 1 tí mo sì wà bí mo ti ń dé mo ní bẹ́ẹ̀ ni sábà Kevin ti notice Ọlọ́run wọ́n ní àbọ̀ mo rí kó ṣiṣẹ́ ọkàn mo ní bẹ́ẹ̀ ni sábà wọ́n lò mí náà wọ́n lò ẹ́ báwo kí ló ṣẹlẹ̀ kò sí crime là ń ṣe náà ó fìtì nǹkan tá à ń yá náà bó tẹ̀ ṣe sí nǹkan òkan lè wà nígbà tí tó máa fi lọ lé má ṣe kankan àbọ̀ ní bá ń pè PM dà PM wá jẹ́ 220 so gbàtà máa pè 220 tó náà kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ ọ̀rẹ́dẹ̀ mọ̀ location náà kí ló ìbọ̀bọ̀ ti wà nígbà láti day 1 ẹ̀ jẹ́ kó ṣe kí ló ṣẹlẹ̀ tó náà kó ṣe pé mi fẹ́ lò bọ̀ producer náà jẹ́ kí n ṣiṣẹ́ mi bí iṣẹ́ àwọn náà ń sọ ẹni tí máa lò fún mi tó bá fẹ́ ya nǹkan máa ní àpẹ ẹni báyìí mo fẹ́ lò so nǹkan tó ṣẹlẹ̀ ọmọ nígbà pé producer náà wà Abraham kò wáyé náà Abraham kò kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọ yẹn náà ó ní sí nǹkan táwọn fẹ́ kí n ṣe kí ni wá Kevin Ikeduba wá ní àìrọ́ sin eléyìí last sin Kevin Ikeduba dẹ̀ nìyẹn sin tí mo fẹ́ ṣe ẹ jẹ́ kó wà lára àwọn ọmọ ẹ̀yìn mi kó wà tó bá pẹ́ ẹ̀kan yìí náà ló máa ṣe bọ̀ kémi jáwọn kó ṣiṣẹ́ lójú mi so mo ṣe wá ṣe sí yẹn so mo ṣe bí ṣe deliver 220 go láti mi rí so mo ṣe wá deliver 220 náà pé so ọmọ after gbàtà wá ṣe iṣẹ́ yẹn tán ibẹ̀ yẹn gbọ́ngbọ́n ní Kevin Ikeduba ti sọ mí ní ọmọ ga tí mo ń jẹ lé ni. àwa rí fídíò kan tó go viral then ó dà pé Abu Abel support yín kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni situation yẹn. àbájá nǹkan tó yẹ pé fídíò yẹn go viral gan látara pé Abu Abel rí fídíò yẹn so nígbà tá Abu Abel máa tí mo ṣe fídíò bàbá yẹn tí mo post mo kàn rí ẹnìyẹn tó kàn message mi pé kí n send number mi Abu Abel ní TikTok ó wá jẹ followers yẹn wà ní 1000 plus àwọn fake yìí tù Abu Abel ó bá ní kí n send WhatsApp ó ní kí n send number mi mo á sọ síbẹ̀ pé ṣe rí Abu Abel àbí fake wọ́n ṣàbá mi sọ̀rọ̀ báwo ní ṣe ọmọ ganisa mo ní ọmọ ganisa wọ́n ní okay ṣe orí bàbá tó ṣe fídíò fún yẹn orí di touch mi mo ti di pé voice Abu Abel ní lóòótọ́ ṣe understand but mo ń wò pé àwọn people yìí tó máa ń ṣe kí ni wọ́n ya wèrè gan kò sí nǹkan lè rọ ṣe understand so ti yẹ yín okay ẹ wọ́n mọ̀ tó yẹ kí n fọ́ ọ̀nà okay ọmọ tó ṣẹlẹ̀ nínú orí ìtọ́sí wọn náà wúra dúró irú bàbá tí ò rí náà àbọ̀mọ̀ ẹni mo ní kàn mọ́ mi ní ó dẹ̀ ṣe nǹkan báyẹn nínú mo fẹ́ fún bàbá yẹn 1 million. Wow 1 million wáyà èmi ni wọ́n ẹ̀ ń bẹ́ mi náà bẹ́ẹ̀ wọ́n ní okay wọ́n ní màá dẹ̀ fún ọ náà ní 500,000 mi ní irọ́ ni o ọlọ́ọ̀ mo yà okay sir mo kọ́ ìtàn báyìí mo ní ẹ̀yin wèrè ẹ̀yin onírọ̀ òṣì mo kàn jùbọ́ lẹ́ni ẹ̀yin fake Abu Abel wàláì mo kàn jùbọ́ lẹ́ni oríṣi nọ́mbà tí mi ní lọ́wọ́ kan pè mí mo ní ẹ̀ wọ́n ti lo nọ́mbà mi ẹ̀ ní kú ẹ̀ Abu Abel náà tún padà pè ń bá gbé